Hello, what's your name? Rufai Rufai Oyinkansola. I can see you are proud of your name. You are from which state? Ijebu Ode. Really? Ọmọ ìlú mi lọmọ yìí o. Apá abo ní Ijebu Ode. Aunty ẹ̀gbọ́n mọ́lé. This way to Ijebu ni. Oh yeah, can you tell us the Oriki Ijebu that you know? You did not know, but your own is just to collect mommy. Mommy, I'm hungry. Mommy, I want to buy this. Mommy, I want to. When I'm giving you that assignment, you go and tell your mommy to teach you your Oriki. Your mom said did not know. Who are we going to find now? Your mommy don't know, you don't know. Now, wow. So, what can you tell us in Yoruba? Okay, which food do you like best? Yoruba. Yes, today maybe you are doing cultural day. We are not supposed to speak English. Let's say it in Yoruba. Oúnjẹ wo lo fẹ́ràn jù? Oúnjẹ wo lo fẹ́ràn jù? Fẹ́ràn ọbẹ̀ ẹ̀gúsí. Ẹ̀gúsí àti kíni? Àti sẹ̀mó. Ọbẹ̀ ẹ̀gúsí àti sẹ̀mó. Ṣé o lè sọ báyìí sọ ọbẹ̀ ẹ̀gúsí fún wa? Yes. A máa gbá epo wa dáadáa. Okay. A máa da ẹ̀fọ́ sínú ẹ̀. Sínú epo yẹn. A máa dín. A máa dín ẹ̀fọ́ yẹn nínú epo yẹn. Continue. A máa da ẹ̀gúsí sínú ẹ̀, sorry. A máa dín. Wait. Start over again so that I can understand you very well. Oh, yeah. A máa da epo sínú pọ́ọ̀tì wa. A máa da epo sínú pọ́ọ̀tì wa. A máa gbóná dáadáa. Dáadáa. Mo wá bu ẹ̀gúsí sínú ẹ̀. A máa gbó dáadáa kó lè jiná. Okay, wait o. Tá bá ti gbé epo yẹn lé náà, a kàn máa da ẹ̀gúsí yẹn sí ní odidi bẹ́ẹ̀ wí. No, ẹ̀gúsí wa tá ti lọ. Okay, ní olómi àbí? A máa fomi lọ. Dry ẹ̀gúsí. Bẹ́ẹ̀ni. Okay. Tá bá ti rò dáadáa, a máa wá bu omi wa, a máa wá bu sínú ẹ̀. A ní gúdù tó bá mọ̀ pé ẹ̀gúsí ó máa ń ṣí padà tí ó bá ti ń jiná. A máa bomi sí. You're on track. A máa bomi sí. A ní ìwòjú, a kàn máa fi ṣíbí wa ṣe kódà kò ní máa jóná ní àti ìsàlẹ̀. A máa wá fi ìdérí, a máa fi dé kó jiná díẹ̀. Tó bá ti jiná, a máa wá ṣí padà. A máa fi àwọn nǹkan èlò tá a fẹ́ fi sínú ẹ̀. Àwọn nǹkan èlò bí nǹkan èlò wo ni o? Bí ẹja, bí maggi. Okay, bí ẹja tútù. Okay. Ẹja yíyan, pọ̀nmọ́, edé, panla. Yóò dìpẹ́ndì nǹkan tí ẹni tó sì tó bá fẹ́ fi sínú ẹ̀. Okay. So ẹ máa fi gbogbo ẹ̀ sí, ẹ máa fi iyọ̀ àti maggi ẹ máa fi sínú ẹ̀. Okay. Tó bá ti jiná dáadáa, tẹ́ bá fẹ́ fi úgú sí, tó bá ti jiná dáadáa, ẹ máa wá bu úgú yìí sí. Okay. Ẹ máa ro papọ̀, ẹ máa wá dé kó lè jiná dáadáa fún bíbí ìṣẹ́jú 10 àbí ìṣẹ́jú 15. Okay. Fún ìṣẹ́jú 10 àbí 15 tó bá ti wá jiná dáadáa, káyẹ̀ tó bóyá nǹkan tá a fi sí bóyá ó ti tó àbí ó sì ní ká fi sí àbí kò ní ká fi sí mọ́. Tá bá tọ́ wò tó bá jẹ́ pé kò ní ìdìmọ́, ó ti jiná nìyẹn. Tá bá tọ́ wò tá bá pé kò ní ìdìmọ́, a lè ṣe máa fi díẹ̀ sódà kò ní já, máa fi sí níwọ̀nba. Kí la wá lè fi jẹ ẹ̀bẹ̀ ẹ̀gúsí wa yẹn? Ọbẹ̀ ẹ̀gúsí. Àwọn kan fẹ́ràn kó máa lo sẹ̀mó. Okay. Àwọn kan fẹ́ràn kó máa fi iyán jẹ. Àwọn kan sì fẹ́ràn kó máa lo àmàlà dúdú. Èwo ni ìwọ fẹ́ràn kó máa fi jẹ? Sẹ̀mó yẹn fẹ́ràn o. Sẹ̀mó. Oúnjẹ wo ni ẹ̀gúsí? Oore wo ni ẹ̀gúsí yẹn máa ń ṣe lára? Ìwọ ò mọ̀, ìwọ kàn ń jẹ ń tiẹ̀. All right, darling. It's nice talking to you.